ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbé ọ̀gá lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ ẹ̀ní ọba tí òjò wọn fẹ́ lòmíràn ṣe wa yìí lóògùn agbéga bàbá gbọ́ ọpẹ́ wa a ó máa yìn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù adúpẹ́ lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí ìyá àdúrà Eriabanise JP náà rèé lórí ètò ohun olúwa èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú nàìjíríà níbí ní orúkọ jésù olúwa yóò wà pẹ̀lú wa. Mo ní ohun olúwa ìrèé ní ìjọ mẹ́jọ mẹ́jọ ló máa wá sí etí gbọ́ wa. À ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní ìlú UK láti lè máa ṣe kíni láti lè máa sọ ọ̀rọ̀ ọlọ́run fún wa ká lè máa tún ṣíra wa létí nínú ẹ̀. Mo ní bóyá lè ní ẹ̀bì àdúrà tàbí fún kánsẹ́lì ẹ pè ìyá àdúrà Eriabanise JP ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi náà rèé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà ìyá àdúrà Eriabanise JP 070 57 84 23 11. Tí a bá ti ń lọ nínú ètò yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin mọ́mí àti dádì tí ẹ máa pè àwọn míì ò ní kí n gbàdúrà fáwọn mo sọ ní wákàtí ọ̀wọ̀ yìí tá bá ti ń parí ètò tán gẹ́lẹ́ pẹ̀lú tẹlifóònù nọ́mbà tí mo sọ nísinsìnyí yẹn ẹ túbọ̀ pè mí torí tí n bá ti ń dúró lórí ètò lájẹ́ pé ohun tá à ń bá lọ yẹn kí n máa wá gbàdúrà ní ìkọ̀ọ̀kan fún ènìyàn kó máa ṣe ó máa lera díẹ̀ ṣùgbọ́n ẹ máa pè mí lẹ́yìn ètò màá gbàdúrà fún yín bẹ́ẹ̀ ṣe béèrè lórúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá lórúkọ jésù mo láàní béèrè tìjú ẹ ní ẹ̀bì àdúrà tẹ́ bá ti ní ẹ pè mí tá a bá ti ń parí prógráàmù náà tá a ti ń ṣe ètò yẹn tán ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà yẹn torí ìkọ̀ọ̀kan tí à ń kọ́ mélòó èèyàn ni mo fẹ́ sáré máa gbàdúrà fún ní ìkọ̀ọ̀kan ṣàǹkó wákàtí kan náà ni à ní lórí ètò náà mo mọ̀ pé ńgbà tí àwọn ìgbìmọ̀ àti àwọn tó fẹ́ràn ètò yìí tí wọ́n bá sọ pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK kó ṣeé ṣe kán bá wa fi àkókò kún bóyá lè máa wá dára wa lórí fóònù ní ojúmọ́wòrán tẹ́ máa wò mí tí sì máa ṣe kíni tí máa dá yín lò tí ń dẹ̀ máa gbàdúrà fún yín ẹ pè iléeṣẹ́ yẹn fún àfikún àti bí wọ́n ṣe lè ràn wá lọ́wọ́ àti àwọn tó ràn wá lọ́wọ́ náà wípé kí ètò ìkó má ṣe dúró ẹ jẹ́ kí wọ́n jọ sọ lórúkọ Jésù ó ṣeé ṣe ká lè gbàdúrà fúnra wa ní ìkọ̀ọ̀kan tí a bá ń pè tí gbogbo ayé ó dẹ̀ máa gbọ́ báyìí ṣùgbọ́n tá a bá ti parí ètò yẹn tán gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀bì àdúrà ẹ máa pè sórí tẹlifóònù nọ́mbà yẹn màá gbàdúrà fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni màá gbà fún yín orúkọ Jésù Olúwa yóò dì yín mú tí bá ní ká máa gbàdúrà yẹn ní ìkọ̀ọ̀kan ó ń gba àkókò ló jẹ́ mọ́ gbà á àdúrà yẹn lágbàpọ̀ orúkọ Jésù àwọn onígbèrè tìjú ohun olúwa náà rèé wòye ìjọjọ là ń dágbére pé à ń lọ wípé a tún padà wá atábí tẹ́tẹ́ ni o olúwa ṣe nínú àánú ẹ̀ tí a jẹ tá a dẹ̀ tún di alààyè láti jẹ́ pé èmi àti yín tún fi ojú kanra wa ní èní bí ẹ ṣe ń wò mí tí èmi náà ń wò yín orí ọ̀fẹ́ la rí gbà lọ́wọ́ ọlọ́run mọ́mì dáàdì brọ́dà sísítà mi a ò ní gbèrè tìjú a ò dẹ̀ ní gba ikú òjijì lórúkọ Jésù ọ̀tọ̀ ò ní fi kú òjijì ránṣẹ́ sí wa a bá ara wa pẹ́pẹ́pẹ́ ohun olúwa náà rèé lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbé bíbélì wa ẹ jẹ́ ká gbé bíbélì wa iṣẹ́ ìta máa ṣe lẹ́ni ọ̀rọ̀ tá a máa sọ lónìí kódà ó yàtọ̀ gédégédé ẹ jẹ́ ká gbé bíbélì wa níbo là ń lọ
ọ̀rọ̀ wo la fẹ́ sọ ní ọ̀sán yìí? Ó bá èmi wí, ó bá ẹ̀yin wí mọ́mì, ó dẹ̀ bá orílẹ̀-èdè wí, láti lè jẹ́ pé kí ni ká mọ ohun tí à ń ṣe. A gbọ́dọ̀ mọ ohun tí à ń ṣe, nítorí pé kí ni ẹni tí Ọlọ́run ò mú, tí ò lè mú, dádì mọ́mì, kèétí ìdá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tí ènìyàn bá ń hu ìwà kan tó wù pé Ọlọ́run kò rí òun, tàbí n tóun ṣe yá àṣegbé ni, brother sister mi, mọ́mì, kò sí àṣegbé kankan níwájú Ọlọ́run. Ọlọ́run lè máa páìlì ẹ̀ jọ fún ẹnìyẹn. Ṣùgbọ́n báwo la ṣe lè bọ́ nínú ìwà ìkà àti ìwà búburú àti tí Ọlọ́run ò fẹ́, èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tàbí èyí tí à ń ra wọlé? Àwa gan mọ̀, àwọn bàbá àti màmá máa sọ pé òru là ń ṣèkà, téèyàn bá ṣe lọ́sàn kò ní fara re lọ. Ohun tá a mọ̀ pé kò tọ́ tí à ń ṣe, àbí ohun tá a mọ̀ pé wọn ò gbọ́dọ̀ bá wa ní ìdí rẹ̀, ẹ mọ̀ pé ó yẹ ká fi sílẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ sọ fún wa ní ọ̀sán yìí, inú 2 Chronicle ló wà. 2 Chronicle 33. Mọ́mì dádì, 1 to end ni. Bó ṣe jẹ́ 1 to end, ṣùgbọ́n láti 10 to 13 rẹ̀, ìránṣẹ́ yẹn gba ìbáwí pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n láti 1 rẹ̀ dé end rẹ̀, ó wúwo púpọ̀ dádì, ó ṣe iyebíye púpọ̀. Torí ohun tí Olúwa bá lóhun ò fẹ́, àbí ẹni tí Ọlọ́run bá lóhun yọ́nú sí, tí ènìyàn bá lóhun ó máa bá bínú, dádì, Olúwa ń jẹ rẹ̀ níyà ni. 2 Chronicle ni mo sọ nípa rẹ̀. 2 Chronicle 33. Ẹ jẹ́ ká lọ ṣí. Dádì, ẹ jẹ́ mọ̀ wípé ìránṣẹ́ yìí, bí ó ṣe tó, bí ó ṣe yẹ, tí àwọn ènìyàn wò ní ènìyàn kàǹkà, ẹ jẹ́ mọ̀ pé ọmọ ọdún 12 ló wà tó ti jẹ ọba. Ẹ rí pé ó kéré gan. Ó dẹ̀ jọba yẹn títí wọ 55 years. Ṣùgbọ́n gbà ó di gẹ́ngẹ́ tó ń kọ́, ó ń wùwà ìwà èérí sí Ọlọ́run. Ó ń wùwà tí ò tọ́ sí Ọlọ́run alààyè. Gbogbo tí Ọlọ́run lòun ò fẹ́ yẹn gangan ló wá ń ra wọlé. Ó fi yé mi wípé nígbà tí ayé bá yẹ ẹlòmíràn, nígbà tí ayé bá yẹ ẹlòmíràn tó wò pé tóun ṣe yìí, ayé ń yẹ òun, ṣó yẹ kó jẹ́ ìkẹyìn ọjọ́ rẹ̀, ṣó yẹ kó kọ́ bọ ẹ̀ṣẹ̀ ni? Ṣó yẹ kó jẹ́ ìkẹyìn ọjọ́ ayé rẹ̀, ṣó yẹ kó ṣe ohun èérí sí Ọlọ́run gan tó dá sínú ayé ni? Ọlọ́run tó pamọ́, Ọlọ́run tó dá láti ọdún 12 tó ti wà ní ọba, ẹ̀rí pé ó kéré ní ọmọ kékeré púpọ̀ jù. Bí ó ṣe wà ní orílẹ̀-èdè náà nìyẹn. Bí ó ṣe wà ní orílẹ̀-èdè nìyẹn, mọ́mì dádì. Àwọn mìíràn ń wò wípé ipò tí àwọn wà yìí, ipò tó jẹ́ pé ó ti jẹ́ òpin nínú ayé ni. Àwọn mìíràn ń wò wípé òpin ni ipò tí àwọn wà yìí, kò sí ipò mìíràn tó ṣáwájú rẹ̀ mọ́. Nígbà tí olówó bá wò sùsùsù pé òun ti lówó tán, àgbà náà ò lè wọ inú owó òun. Kó wá máa wò pé n tó kù ní pé àwọn ọmọ ènìyàn tí Ọlọ́run fẹ́ràn gangan lòun yóò máa wò, lòun yóò sì máa mú, lòun yóò máa pajẹ. Tàbí ohun tí Ọlọ́run kò fọwọ́ sí, ó ti gbàgbé pé Ọlọ́run ló mú òun dé ipò nì. Ó gbàgbé pé Ọlọ́run ló mú òun dé ipò tí ó wà yẹn, kì í ṣe agbára rẹ̀ rárá. Ní inú ayé tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí, ṣáàrí àwọn tí í ṣe olórí tí wọ́n máa wò ó pé ìgbà àti àkókò tàwọn làwọn wà yìí, bó ṣe wu àwọn làwọn ṣe lè ṣe àwọn ọmọ ènìyàn. Bó ṣe wu àwọn làwọn ṣe lè ṣe kíni, làwọn ṣe lè ṣe ilé ayé àwọn ènìyàn. Ìyà tó bá tọ́ sí ọwọ́ àwọn láti fi jí ènìyàn làwọn lè fi jẹ. Ní ènìyàn tí Ọlọ́run dá gẹ́gẹ́ bíi tiẹ̀.
ọba Mánásè yìí ó jẹ́ ẹni tí Ọlọ́run fẹ́ràn ní tòótọ́, ẹ wo iye ọdún tó lò láti ọmọ ọdún 12, ṣùgbọ́n ìwà èérí ló bẹ̀rẹ̀ sí í wù, ó ń yẹ èrèkéde fún ara rẹ̀, ó wò sùsù só lọ gbé ère èyí tí Ọlọ́run olóhùn ò fẹ́, ó lọ gbé sí ilé Ọlọ́run gangan. Ó bẹ̀rẹ̀ jẹ àwọn ọmọ Jerusalem, ó bẹ̀rẹ̀ sí ṣe kíni, ó bẹ̀rẹ̀ sí jẹ wọ́n níyà, ó fi hùwà tí ò tọ́. Nípò tí ẹ̀ tó wò sùsùsù, ó wò ó pé ènìyàn tó wà nínú ayé ìgan kò tó òun mọ́, àfi kó o máa ṣe kíni, kó o máa bá àwọn òkú, àwọn ẹni tó ti kú, kó o máa bá wọn ní àdàpọ̀. Ó wá ń gba àwọn ẹ̀mí àìmọ́, ó ń gba àwọn ẹ̀mí àìmọ́, ó gbà wọ́n mọ́ra, ó ń fi àwọn ẹ̀mí òkùnkùn ó fi ń ṣe agbára. Ó rí aláìlórí ẹ̀mí òkùnkùn pé òun ní agbára jùlọ. Ó wá lu àlùpàyídà nǹkan láti lè máa ṣe kíni, láti lè máa fi lo ilé ayé. Ó gbàgbé wípé kò sí ẹni tí Ọlọ́run kò lè mú. Ó rò pé ipò àti ọlá tí òun ti ní ipò tó tọ́ àti tí ò lè tán ni. Ó hùwà ìríra, ó hùwà ìgbéraga sí Ọlọ́run, ó hùwà ìríra, ó ń ṣe tí Ọlọ́run kò fẹ́, ó hùwà ìríra, ó ń tẹ ilẹ̀ bàṣubàṣu. Ṣé àrí àwọn ènìyàn bẹ́ẹ̀ ní inú ayé lọ́wọ́lọ́wọ́ ni? Àbí àrí àwọn tí wọ́n wò ó pé agbára ti dé ọwọ́ àwọn, ohun tó bá wu àwọn, odó tó bá wu àwọn làwọn lè dá ènìyàn sí, ohun tó bá wu àwọn làwọn lè fi ènìyàn gún, ohun tó bá wu àwọn làwọn lè fi ènìyàn ṣe, wípé nítorí pé kíni, idà ti wà ní ọwọ́ àwọn. Ó wá ń gba àwọn ẹ̀mí àjòjì, ó ń gbà wọ́n láàyè nínú ọkàn rẹ̀. Ó yọ tọlọ́run sílẹ̀, ó yọ tọlọ́run sọnù pátápátá nínú ọkàn rẹ̀. Ṣé nínú ayé tí a wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣé kò wà ní? Dádì, mọ́mì, ṣé lórílẹ̀-èdè tí ẹ wà ní ṣé kò sí níbẹ̀ ni? Nípasẹ̀ àwọn tó ní agbára, bóyá ìyàwó ló wà ní ipò tó lágbára jù, ṣùgbọ́n tí ọkọ rẹ̀ kò sí ní ipò bẹ́ẹ̀, tó wá ń wò ó pé ohun tí mo lè máa ṣe ní pé kíni, màá máa fi àjùlọ hàn ọ́, wípé Ọlọ́run kàn ṣe mí ní ẹni tí ó rọ adé mi sí abẹ́ rẹ ni, mi kì í ṣe ẹgbẹ́ rẹ. Mọ́mì, ẹ má jẹ́ gbàgbé wípé kò sí ohun tí kì í tán àfi ọlá Ọlọ́run. Ẹ má jẹ́ ká wo ipò àti àkókò tí a wà yìí wípé a ti tó tá a ti ga tán, kò sí ohun tá a lè ṣe. Ìwà tó bá jẹ́ ìríra níwájú Ọlọ́run pátápátá ẹ má jẹ́ ká ṣe é. Ìwà ìríra ní pé kí obìnrin kó wà ní ipò kan kó lòun ò ní tẹríba fún ọkọ rẹ̀. Ìwà ní fún ọkùnrin tó ní ọlá tó ní ọlà ṣùgbọ́n tí ò ṣe fún obìnrin rẹ̀ yàtọ̀ sí àwọn ènìyàn tí ń bẹ ní ìta. Bí ìtìjú ṣe dé àti bí Ọlọ́run ṣe ń bá a sọ àti bí Ọlọ́run ṣe ń kàn sí wípé ìlú Jerusalem yìí mo ti ṣe ní ìlú tèmi, Ísírẹ́lì yìí gbogbo àwọn tí mo ti kọ̀ sílẹ̀ ló tún gbé dìde yìí, ìwọ ìránṣẹ́ yìí, ṣùgbọ́n a ti dí ní etí nípa pé kíni, nípa kó lè bá àṣẹ̀sìn. Tí a bá lọ wo 10 to 13 rẹ̀, ibẹ̀ ló ti mọ̀ pé Ọlọ́run ló ní agbára ju ẹnikẹ́ni lọ. Odidi ọba, nígbà tó di ẹ̀mí abókù sọ̀rọ̀, tó di pé ó ti di rádaràda, tó ti ń bá òkú lò pọ̀, tó ti ń lo àwọn èpè àti àfọ̀ṣẹ láti lè máa fi sọ̀rọ̀ fún àwọn ènìyàn tí ń bẹ nílùú, tó ti ní ìgbẹ́kẹ̀lé nínú ohun tí ń ṣe ẹ̀mí òkùnkùn. Ẹ rí, Ọlọ́run yẹ̀yẹ́ ẹ̀. Ta lọ́lọ́run ò lè yẹ̀yẹ́ ẹ̀? Ta ló lágbára jù níwájú Ọlọ́run? Ta lọ́lọ́run ò lè yẹ̀yẹ́? Ipò kan lẹ bá wà ní ọjọ́ tí èní, mọ́mì, dádì, ẹ jẹ́ ká mọ̀ pé ó wu Ọlọ́run láti mú wa dé ipò yẹn ni.
àwọn tí wọ́n jẹ́ olórí wa jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ṣe kíni, ọlọ́run mọ̀ọ́mọ̀ mú yín dé ipò yẹn ni. Kò wá ní ìdí tí ọlọ́run fi mú yín dé ipò yìí bí. Ó mú yín débẹ̀ nítorí àwọn kan ni. Ó mú yín débẹ̀ nítorí àwọn kan láti lè ṣe kíni, láti lè ràn wọ́n lọ́wọ́, láti lè fà wọ́n lọ́wọ́ sókè. Ká má wàá rò pé ipò tí a ti wà yìí ipò tó ti tán, tó jẹ́ pé ó ti ní ògo jùlọ níwájú ọlọ́run ni. Ká má rò pé ipò tí a wà yìí ipò tí a lè kúrò ní ibẹ̀ ní ọjọ́ kan ni. Tí wọ́n bá lọ sí inú ilé àwọn olórí wa, wọ́n rí oríṣiríṣi fọ́tò àwọn ènìyàn tó ti kọjá lọ. Lóòtítọ́ wọ́n tún gbé tiẹ̀ náà síbẹ̀. Fojú rẹ̀ kà á lọ sí ẹ̀yìn, àwọn tó wà ní ibẹ̀ tẹ́lẹ̀ àwọn dà. Fojú rẹ̀ kà á lọ sí ẹ̀yìn, a lè rí àwọn tó wà nínú ayé ṣùgbọ́n tí wọn ò sí ní ipò tó tọ́ mọ́. Olórí ló jẹ́ lónìí, mọ́mì dádì, ẹ jẹ́ ká lo ipò wa fún ọlọ́run. Ohun tí ọlọ́run bá ní òun ò fẹ́, má jẹ́ ká dá ọwọ́ wa lé. Ohun tí ọlọ́run bá lóun ò fẹ́, má jẹ́ ká ra ọwọ́ wa lé. Lórúkọ Jésù a ò ní rí ìbínú ọlọ́run. Ẹ rí odidi ọba, wọ́n wá lọ fi àwọn tí wọ́n fi ń gbé ẹja, wọ́n lọ fi palẹ̀ rẹ̀ mọ́, wọ́n fi só kárábátá. Odidi ọba tó ti jayé síwájú, wọ́n wá fi àwọn gbé, àwọn tó jẹ́ pé wọ́n fi kó ẹja lódò ni. Tí wọ́n bá jù sí odò ní ìgbà mìíràn, ó lè gbé igi pọ̀ mọ́ ẹja, á ṣẹ̀ṣẹ̀ máa yọ lọ́tọ̀ọ̀tọ̀ síra wọn ni. Mo mọ̀ wípé bí wọ́n ṣe ń fi àwọn yẹn gbé lọ, òun náà mọ̀ rò ó sí ẹ̀yìn pé ìgbà kan ó ti san fún òun rí. Ṣóò náà ló wá dẹni tí wọ́n ń yẹ̀yẹ́ bí èyí. Ipò tí a wà lónìí, mọ́mì dádì, àárín lẹ wà. Bẹ́ẹ̀ ni àárín lẹ wà. Ẹnìkan ti síwájú yín mà, dádì mi, ẹnìkan ti síwájú yín sà. Àárín lẹ wà. Àwọn mìíràn tún bọ̀ lẹ́yìn tí wọ́n tún wà ní ẹ̀yìn yín. Ohun tí a bá ní ní òní, ọlá tí a bá ní ní òní, iyì àti ògo tí a bá ní ní òní, mọ́mì dádì kìí ṣe ẹ̀yin ni àkọ́kọ́. Ìpè tí ẹ ní lónìí kìí ṣe ẹ̀yin ni àkọ́kọ́. Àsọtẹ́lẹ̀ tí ẹ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kìí ṣe ẹ̀yin ni àkọ́kọ́. Àárín lẹ wà. Àwọn mìíràn tún bọ̀ ní ẹ̀yìn yín nítorí àwọn kan ti ṣíwájú lọ. Dádì, ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo ohun tó tọ́ òun ló yẹ ká ṣe ní iwájú ọlọ́run. Ẹ má jẹ́ ká ra wọlé ohun tí ọlọ́run kò fẹ́. Nípasẹ̀ tí ọlọ́run ò fẹ́, tí ìjìyà rẹ̀ bá dé, ọlọ́run lè yẹ̀yẹ́ èèyàn pẹ̀lú gbogbo ògo nì. Ọlọ́run lè yẹ̀yẹ́ èèyàn pẹ̀lú gbogbo ọlá àti ipò nì. Ọlọ́run kò mọ ẹnikẹ́ni. Olówó ló jẹ́ ni, ó dá níní, ó sì wù ọlọ́run náà láti fi fún ọ. Tí ọlọ́run bá dé láti gba ògo àti owó òní ní ọwọ́ rẹ, tí ọlọ́run bá dé láti gba iyì àti ògo tó wà ní ara rẹ, mọ́mì dádì, kò sí ohun tí ẹ lè ṣe. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nínú ayé rẹ yìí lọ́wọ́lọ́wọ́, mọ́mì dádì, ìyanu tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ògo tẹ́ ń lò lọ́wọ́lọ́wọ́ yẹn, àárín lẹ wà mà. Bẹ́ẹ̀ ni dádì, àárín lẹ wà. Nítorí wípé a ti fún àwọn kan lọ rí. Sólómọ́nì ní ọrọ̀ tó jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní síwájú rẹ̀ tàbí lẹ́yìn rẹ̀ kò sí ẹni tó lè ní tó mọ́. Ṣó wá tán? Mo béèrè ní, mọ́mì dádì, mo ní ṣó tán? Ṣé ẹ rí pé àárín lẹ wà? Àwọn mìíràn tún bọ̀ lẹ́yìn tí wọ́n tún ní ọlá tó jù bẹ́ẹ̀ lọ. Tí owó tí ẹ ní tí ẹ rò pé ẹ gbẹ́kẹ̀lé yẹn, wọ́n á ṣe sí kọ́bọ̀kọ́bọ̀ ni. Ẹ ó rí pé ní ìlú Nàìjíríà ní tòótọ́ àti ní owó yẹn náà rí ní ìgbàanì. Wọn ò ná mọ́ ní àkókò yìí. Ó fi yé wa pé ìgbà tiẹ̀ ti lọ́nu. Ìgbà ta ni ò lè lọ àfẹ́ tó bá dúró de Ọlọ́run, tó ṣe ohun tó tọ́ níwájú Olúwa,
tí kò wu ìwà èérí ní iwájú Ọlọ́run tó dẹ̀ pa òfin Ọlọ́run mọ́ tó ń ṣe déédéé ní iwájú Ọlọ́run bóyá nítorí àánú bóyá ní ká ṣe oore fún àwọn ènìyàn bóyá ká ran ènìyàn kan lọ́wọ́ bóyá ká fa ènìyàn kan lọ́wọ́ sókè ká lè wí nípa tiẹ̀ kó ṣe ìwọ̀n tó lè ṣe. Ṣùgbọ́n èmi mo ní ọrọ̀ mi, èmi ni wọ́n dáná, èmi ni mo ní ògo mi, èmi ni màá dáná. Ó ṣeé ṣe pé bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ṣe ń lò ó bọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n gbà tí ẹ̀mí òkùnkùn bà lé ńkọ́, ó sọ ayé rẹ̀ di rádaràdan. Ó wá di ẹ̀mí tó máa ń bá òkú sùn láàjẹ àṣepọ̀, ó wá di ẹ̀mí tó máa ń lo olúgbòhùn, ó wá di ẹni tó ń lo àyípa ìdà láti lè máa ṣe kíni, láti lè máa lo ilé ayé. Ṣùgbọ́n ayẹyẹ ẹ̀ ní ijọ́ kan òun náà sọ láti tẹ́ni, ó lóun gbà pé Ọlọ́run ni Ọlọ́run báyìí. 10 to 13 rẹ̀ lọ wò ó lóun gbà pé Ọlọ́run ló ní agbára jùlọ, òun gbà pé Ọlọ́run ni Ọlọ́run. Mọ ìdádì, lẹ́yìn Ọlọ́run kò sí ẹlòmíràn, kò sí ẹnikẹ́ni tí a lè tẹ orí wa fún ju Ọlọ́run lọ. Ká ṣe ohun tó tọ́ ní àkókò tí ó tọ́. Nípasẹ̀ èyí ni wọ́n máa sọ nípa wa, wọ́n sì máa ròyìn nípa tí a ṣe. Ọ̀rọ̀ rẹ̀ ló wà nínú Bíbélì yìí, ọ̀rọ̀ rẹ̀ kò lè tán. Síbẹ̀síbẹ̀ àwọn ọmọ ológo ló ti ara rẹ̀ jáde. Ṣé ìtàn yìí wá lè tán pé wọ́n fi àwọn gbé bí? Ẹni tó ti ń lo dáúlà bọ̀ láti bí ọdún 12 tó lò dé 55 years. Tó wáyé pé ní ìkẹyìn ọjọ́ rẹ̀ wọ́n wá ń palẹ̀ rẹ̀ mọ́ kò ní àfẹnẹ́ láìsí pé ó ti kú. Ta lọ́lọ́run ò lè yẹ̀yẹ́ tí ò lè gbé kò ní ipò tí ó wà? Ta ló rò pé ipò tí òun wà yẹn ipò ìdílé tòun ni? Ta ló rò pé ipò tí òun wà ní ipò ìran òun ni? Àjogúnbá ìran òun sì ni òun yóò máa lò lọ títí lálẹ́? Irọ́ ni, irọ́ ni. A fún ọ ní ìgbà kan, ní ìgbà tó bá yá a ó tún fún ẹlòmíràn. A pè ọ́ síbẹ̀ ní ìgbà kan ni, a forúkọ ìpè yẹn, a fi ipò yẹn a fi ń pè ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá yá wọn ò ní fi ipò yẹn pè ọ́ mọ́, wọ́n máa pè ọ́ ní ti àná ṣó wá tán. Ṣùgbọ́n báwo la ṣe lo ipò yẹn? Ṣáà lò tá a fi dùn ènìyàn nínú ni? Ṣáà lo ipò yẹn ṣáà fi bẹ ènìyàn nínú jẹ́ ni? Ṣáà lo ipò yẹn láti ràn yàn lọ́wọ́ ni? Ṣáà lo ipò yẹn láti fàyàn lọ́wọ́ sókè ni? Àbí ṣáà lo ipò yẹn láti dènìyàn máa yé ni? A sọ ní ipa rẹ̀ ní ìgbà kan gbò bá yá wọ́n máa pè ọ́ ní tàná ṣótán. Àrílẹ̀wá ẹja lọ sọ fún Ọlọ́run. Ọ̀rọ̀ ṣe iyebíye nínú ọkàn mi l'Olúwa fi ní kí n mú wá fún wa ní ọ̀sán yìí. Tí a bá lọ wo ìwé Exodus 20 3 to 5 fún rẹ̀, òun náà fi ẹsẹ̀ sọ ìdí ọ̀rọ̀ yìí. Ó sọ, òun náà fi ọ̀rọ̀ kún lẹ́yìn. Exodus 20 3 to 5, ẹ jẹ́ ká lọ wo ẹsẹ̀ yẹn náà. Ẹ jọ̀ọ́ mọ́mì, dádì mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ ní iwájú Ọlọ́run. Ẹlòmíràn ti ilẹ̀kùn mọ́ owó ni, ẹlòmíràn ti ilẹ̀kùn mọ́ owó àwọn ènìyàn rẹ̀ dẹ̀ ń ráre. Ẹlòmíràn bo àìmọye ọkọ̀ mọ́lẹ̀, àwọn ènìyàn rẹ̀ sì ń ráre, wọ́n sì ń jìyà, wọ́n dẹ̀ ń fẹsẹ̀ rìn kiri. Kódà tí wọ́n bá dé ọ̀dọ̀ rẹ̀ yọmọ ní kò sí ni. Kí la ó fi sọ nípa tiẹ̀ nígbà tó o bá sí níbẹ̀ mọ́? Kí la ó fi sọ nípa tiẹ̀ nígbà tá a máa sọ ní ẹ̀yìn rẹ fún àwọn ọmọ rẹ? Ẹ jẹ́ ká mọ ohun tí à ń ṣe, ipò tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí. Dádì mọ́mì, àyálò ni, ayáwa lónìí, ayáwa lónìí torí ń bò bá dijọ́ kan a ó sọ pé o ní ipò ti àná. Ṣé ọba mi ò ní jẹ ní ìlú Jerúsálẹ́mù mọ́? Ọba mi ò jẹ ní ìlú Ísírẹ́lì. Àìmọye ọba ló tún jẹ lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n gbogbo ìgbésí ayé tí ìránṣẹ́ yìí lò, nígbà tó ti bẹ̀rẹ̀ sí kọwọ́ bọ tí ò tọ́ àti tí ò yẹ, tí wọ́n dẹ̀ ń kìlọ̀ fún tí ò gbọ́. Bá a bá lè dé ọ̀dọ̀ rẹ̀
tá a mọ̀ wípé ó ní èpè àbí ó ní àfọ̀ṣẹ rẹ̀, wọ́n á sì ju àwọn láti ọ̀run láti palẹ̀ rẹ̀ mọ́, ṣebí kò ní lè wọlé láti lè mú ohun tí ó lò láti lè fi ṣe ìka rẹ̀ tó ń ṣe. Ẹ jẹ́ ká pé ní iwájú Ọlọ́run dádì, ohun tí ó wà lọ́wọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí àyálò ni. Mọ́mì mi, ohun tó ń bẹ lọ́wọ́ wa ní àkókò yìí àyálò ni fún wa lọ́wọ́lọ́wọ́. Tó bá di ìgbà kan, wọ́n ò béèrè lọ́wọ́ wa pé ènìyàn mélòó ló ti ara wa dìde, ènìyàn mélòó ló ti ara wa ṣe kíni, ló ti ara wa ṣe oríire, ènìyàn mélòó ni ajẹníyà. Àwọn mìíràn ń gba ìdájọ́ wọn lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí nípasẹ̀ ìwà àti ìṣe tí wọ́n ti ṣe. Lórúkọ Jésù a ò ní ráre. Ọ̀rọ̀ yìí tọ̀ yín wá ní ọ̀sán pé ẹ já tún ọ̀nà wa ṣe níwájú Ọlọ́run. Ká tún ọ̀nà wa ṣe ní iwájú Ọlọ́run, a ò ní di rádaràda. Ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ á bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ náà. Torí ó ṣe èmi àbí ó ṣe ìwọ tí àwọn ènìyàn sunkún dénú lé rẹ fún oúnjẹ tó ní tó sì ní lè ṣe fún wọn. Ìránṣẹ́ Ọlọ́run mélòó ló ń wò sùsùsùsù tó ní bó ti ṣe 2,000 lóṣù, mọ́mì yín mọ̀ fi sí àkáǹtì yín bẹ́ẹ̀ bá fi ń jẹun. Dádì, tí ẹ dẹ̀ fi ń jẹun, mo ní ìgbàgbọ́ wípé èmi náà nípa nínú ìpè yín ni. Ènìyàn mélòó lẹ̀ ń ṣe fún? Ìránṣẹ́ Ọlọ́run mélòó ló ń wá sí ọ̀dọ̀ yín tẹ̀ ń ṣe láàánú? Ọmọ òrukàn mélòó lẹ̀ ń ṣe é fún tẹ̀ fà lọ́wọ́ sókè? Opó mélòó lè ń ti ara yín ṣe kíni, ló ń ti ara yín ní ìwòsàn ọkàn rẹ̀ nípasẹ̀ pé kó má ronú pa ara rẹ̀? Ènìyàn mélòó la wò sùsùsù tá a fà lọ́wọ́ sókè wípé ohun tó máa jẹ rèé, kó má bàa jìyà, kó má bàa ráre. Ẹ jẹ́ ká lo ipò tí a gbà ní ọwọ́ lọ́wọ́ yìí, ẹ jẹ́ ká lò dáradára. Ìránṣẹ́ tí ń ṣe ọba yìí kò lò dáradára, ó wá ìgbẹ̀yìn ayé rẹ̀ wá di rádaràda. Lórúkọ Jésù a ò ní di rádaràda kẹ́yìn ayé wa. Ẹ já bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n tá a bá bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, mọ́mì dádì, ẹ já ṣe àtúnṣe lójú ọ̀nà náà. Brọ́dà sísẹ̀, ẹ já ṣe àtúnṣe lójú ọ̀nà náà. Ohun ayé yóò sàn yóò kú bá ayé lọ ní ìjọ kan ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ń ti bílíọ̀n wọ́n ní mìíràn tó wà lẹ́yìn bílíọ̀n bí tí ṣe tírílíọ̀n tí wọ́n tì mọ́lé, ó dàbí aṣiwèrè ń kó ọrọ̀ jọ láìmẹ́ tí ó lò ó. Àwọn ìjọba wa ń gbà ní ìsinsìnyí, wọn ò rí nǹkan kan sọ. Ẹlòmíràn ó ti ẹ̀wò sùsù yóò lọ gbé sí bus stop Galamos go odidi kan. Àtìrẹ́ni tó ti wá sí ọ̀dọ̀ rẹ̀ rí. Ẹ já sọ fún Ọlọ́run, Olúwa dáríjì mi. Tá a bá rí agbára èyí tí mo ti fi dẹ́ṣẹ̀ nínú ọ̀nà ọ̀rọ̀ tí mo gbọ́ ní ọ̀sán yìí, Ọlọ́run má jẹ́ mi kí má bàa dìde dèdè káyìn ayé mi. Ọba tó pọ̀ nípa tó yá dáríjì mi, ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ́ mú lórí ọ̀rọ̀ tí ẹ gbọ́ ní ọ̀sán yìí. Ọba tó pọ̀ nípa àti Olúwa kó dáríjì yín. Lẹ́yìn ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù, kẹ́ má ṣe kọ́ ọbọ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run má jẹ́ mú kó mú ikú ònú ẹ̀ṣẹ̀ yẹn pátápátá. Ó yá kẹ́ ẹ mọ ohun tó tọ́, kẹ́ ẹ dẹ̀ ṣe ohun tó tọ́, kó ohun tó tọ́ kó lè kẹ́yìn ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ní ìgbà kejì á lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mẹ́ta la máa gbọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn sókè. Ẹlòmíràn fẹ́ ṣe ṣùgbọ́n ẹ̀mí kan bẹ ní ara rẹ̀ tí ń ṣe ẹ̀mí adití. Yóò tún ti máa sọ pé èèmọ̀ dá lóhùn. Ẹ̀mí adití ni. Ṣùgbọ́n tí ó fẹ́ kéèyàn ní àṣeyọrí lórí ẹnìkan. Ẹ̀mí yóò máa sọ pé èèmọ̀ dá lóhùn tiẹ̀ ló ń wí yẹn. Ó sọ fún yín lọ́wọ́lọ́wọ́ mà. Dádì mo ló sọ fún yín lọ́wọ́lọ́wọ́. Pé ó sọ tiẹ̀ ni. Ẹ má jẹ́ ká gbé ẹ̀mí yẹn láyè, ẹ̀mí Sátánì ni. Ẹ̀mí ò dẹ̀ fògo fún Ọlọ́run rárá. Ẹ sọ fún ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ̀mí tí ìjẹ́yìn ó ṣoore, tí ìjẹ́yìn ó ṣàánú, ó yá fi ayé mi sílẹ̀. Ẹ̀mí tí ìjẹ́yìn ó ṣoore, tí ìjẹ́yìn ó ṣàánú, ó yá fi ayé mi sílẹ̀ ní wákàtí ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ẹ̀mí tí ìṣoore, ẹ̀mí tí ìṣàánú, ó yá kó fi ayé yín sílẹ̀. Dádì mọ́mí, ó yá kó fi ayé yín sílẹ̀. Gbogbo ẹ̀mí tí ìṣoore, tí ìṣàánú, ó yá kó fi ayé yín sílẹ̀. Ní wákàtí ọ̀kọ́ mọ̀ra yẹn nu ayé yín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù.
ẹ já lọ tún sọ fún Ọlọ́run, Olúwa dáríjì mí, gbogbo ọ̀rọ̀ yìí mi ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni, èmi wò pé tí n bá ní màá máa dáná màá sì máa dá jẹ ni, òótọ́ ni àwọn èèyàn ń wá ṣùgbọ́n kéékèèké ni mo ń ṣe fún wọn. Olúwa kọ́ mi ní wákàtí ọ̀wẹ́, mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò ní ọwọ́ mi, kó wá kọ́ mi láti lè máa so oore tààrà, èyí tí gbogbo àwọn èèyàn mọ̀ pé yes Ọlọ́run ṣe kíni, ó ti ọwọ́ mi so oore fẹ́ nìkan lọ́wọ́ sókè. Ó yá kọ́ mi mọ̀ ṣe ní wákàtí ọ̀wẹ́, gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú, ó yá kó mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò ní ọwọ́ yín, ó yá kó mú ọwọ́ yín ṣe oore ńlá fún ẹnìkan, láti lè ran ẹnìkan lọ́wọ́, láti lè fà lọ́wọ́ sókè. Ọlọ́run má jẹ̀mú, ó yá kó wọnú ayé yín, kó rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run ìgbà kẹta náà rèé. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, òótọ́ ni àwọn ènìyàn bàjẹ́, ènìyàn míì bàjẹ́ torí ẹ lè ṣoore fún tọ́kọ́gbọ́n fòore náà fi wá ẹ̀mí yín kiri, wípé n tó fi ṣàdúró eléyìí fún mi ó tún ní jù bẹ́ẹ̀ lọ, gbogbo ohun tó bá wá ní kó máa ṣe fún mi. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, tí n bá ní ọwọ́ láti ṣoore fún àwọn ènìyàn, gbogbo ẹ̀mí tó lè lọ́wọ́ máa lépa ayé mi kiri, kó fi ọwọ́ rẹ̀ ṣera rẹ̀, ẹ pé kó fi ọwọ́ rẹ̀ ṣera rẹ̀, gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Lẹ́yìn tí ẹ bá ń ṣoore fún àwọn ènìyàn, ẹ̀mí tó lè máa wá ayé yín kiri láti lè ṣe ayé yín ní ìjàmbá, Ọlọ́run má jẹ́ gbogbo agbára tó bá ń lò kó fi ṣe ara rẹ̀, kó fi ṣe ọmọ rẹ̀ pẹ̀lú, bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú, ó yá kó fi àṣẹ dá wa lóhùn lórí àdúrà yẹn, kó fi àṣẹ dá wa lóhùn, ọba àwọn ọba kó fi àṣẹ dá wa lóhùn. Ọlọ́run aláàánú yá kó rìn kọjá, àṣẹ ọ̀run kó bàlẹ̀, kẹ́ ẹ rọ́wọ́ Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. À ń lọ nínú ìpele kejì, ẹ já lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa já ayé mi gbà lọ́wọ́ ẹni tí wọn ò ṣẹ̀ tó ń rojọ́ mi fún ibi. Mọ́mì, ẹ̀yin náà máa pẹ́ ibi tẹ́ ẹ̀ tí ìdè láyé, fọ́tò yín ti rìn jìnnà dùbẹ̀ lọ, fọ́tò yín rìn káàkiri, fọ́tò yín rìn káàkiri dádì, gbogbo bí ẹ̀yin ò tí ì fẹsẹ̀ ẹ̀yin tẹ̀, fọ́tò yín ti kọjá abẹ̀ lọ. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, gbogbo ẹni tó ń fi àwòrán mi hàn fún ibi, tó jẹ́ pé èrò ibi ló ní sí àwòrán mi, tó ń wá èrò ibi sínú ayé mi, lónìí ní orúkọ Jésù, jẹ́ fọwọ́ rẹ̀ ṣe rárá, gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo ibi tẹ́ ò tí ì dé ṣùgbọ́n táwòrán yín ti kọjá lọ sí ibẹ̀, tí wọ́n wá ń wá ibi sí inú ayé yín, mọ́mì dádì, wọ́n fi ọwọ́ ara wọn ṣera wọn ni. Ọ̀tá yẹn lórúkọ Jésù, mo ní yóò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ni. Gbogbo ọwọ́ tó bá ń gbé lórí ìrìn àjò ayé yín lónìí ní orúkọ Jésù, Olúwa kó gba agbára lọ́wọ́ rẹ̀, ọba májẹ̀mú kó gbọ́wọ́ tì yín sókè, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí lọ́wọ́ ogun ojú oorun. Dádì, ìránṣẹ́kùnrin kan ni mò ń wo, ojú oorun ni wọ́n ti gba nǹkan ọmọ rẹ̀, bẹ́ẹ̀ ni ojú oorun ni wọ́n ti parí iṣẹ́ yẹn, ni wọ́n ti gbà á lára rẹ̀. Ẹ já sọ fún Ọlọ́run, gbogbo ogun ojú oorun tó ń bá ayé yín jà yẹn, èyí tó jẹ́ pé tó yẹ kó jẹ́ ògo ayé yín, ògo tó jẹ́ ògo tí ọkùnrin tó yẹ kó máa rí lò, tí wọ́n sì ti gbà á kúrò, Ọlọ́run májẹ̀mú, Olúwa dá padà ní wákàtí ọ̀wọ̀ yìí. Ògo tí wọ́n ti gbà kúrò lára yín yẹn, kọ́lọ́run kó ṣe kí ni, kó dá padà ní kọ́mọ́ kí ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ògo tí wọ́n ti fọ̀gànjọ́ òru gbà lọ́wọ́ yín lọ́sàn-án yìí ní orúkọ Jésù, kọ́lọ́run kó wọlá wákàtí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Afẹ́fẹ́ fẹ́, òòrùn ràn, ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run májẹ̀mú, ó yá kó tan ìmọ́lẹ̀ yín padà, ìmọ́lẹ̀ tó ń sọ òkùnkùn yẹn lónìí ní orúkọ Jésù. Olúwa kó tún ìtànà rẹ̀ tàn, bàbá ó yá tún ìtànà rẹ̀ tàn lónìí ní orúkọ Jésù. Ẹ rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mọ́mì, ẹ̀yin náà rí pé ọ̀gànjọ́ òru lẹ̀ máa rí pé ẹ̀ máa gbọ́mọjọ́, ṣùgbọ́n ẹ̀ gbẹjọ́ nínú ayé. Ọ̀gànjọ́ òru lẹ̀ máa sáà rí pé ẹ̀ ń gbọ́mọjọ́, ṣùgbọ́n ẹ̀ ò tí ì gbẹjọ́ lójú gbogbo ènìyàn, kí gbogbo ẹ̀dá kó rí kán bá yín yọ̀ wípé ògo dé. Ẹ já sọ fún Ọlọ́run,
ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ọmọ tí wọ́n fi hàn yín ní ojú ọ̀run yẹn èyí tí wọn ò jẹ́ kó tẹ̀ yín lọ́wọ́ ní ojú ayé gbogbo ohun tí wọ́n gbé sínú ayé yín tí ò jẹ́ kí ọlẹ̀ ayọ̀ kó sọ ní ibẹ̀ lónìí ní orúkọ Jésù Olúwa fọ́ tútú ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù àgbàga Jésù mọ́mì lónìí ní orúkọ Jésù gbogbo ohun tí wọ́n gbé sínú àgọ́ ara yín yẹn èyí tí wọn ò jí ó dọmọ ní wákàtí wà ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yá fọ́ tútú ọba àwọn ọba yá fọ́ tútú ní wákàtí ọ̀wọ̀ Olúwa kó bàjẹ́ ìmẹ̀mí òkùnkùn ní Olúwa kó bì í wó lónìí ní orúkọ Jésù mọ́mì ẹ ó di aṣẹ́gun dádì mọ́mì ní orúkọ Jésù ẹ ó ju aṣẹ́gun lọ gbogbo tí wọ́n gbé sínú ayé yín tó yẹ pé ojú àlálẹ̀ yín ti ń gbọ́ mọ́ jó ẹ ò tí ì gbẹjọ́ lójú ayé gbogbo ènìyàn kó bá yín kí ewu ọmọ lónìí ní orúkọ Jésù Ọlọ́run ti bà ìmọ̀ yẹn jẹ́ ìmọ̀kímọ̀ kò ní jọ nínú ayé yín mọ́ Ọlọ́run májẹ̀mú ọlẹ́ yóò sọ nínú yín bẹ́ẹ̀ nínú yín yóò yẹ fún oyún ẹ̀yin yóò sì yẹ fún ọmọ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run dádì tí mò ń wò yìí ẹ rí ogun tí í ṣe ogun ká máa báni náwó ni wọ́n gbé síwájú wa wọ́n mọ̀ọ́mọ̀ sọmọ yẹn dìdàmú láti lè máa gbọ́n gbólé lórí ni ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe pátá orí ọmọ yìí ló ń tán lé Ọlọ́run gbà mí lórí ọmọ tí wọ́n sọ di àgbàdá fún mi yìí Ọlọ́run gbà mí lórí ọmọ tí wọ́n sọ di ìdààmú fún mi yìí Ọlọ́run gbà mí lórí ọmọ tí wọ́n sọ di ìfòró fún mi yìí ní wákàtí ọwọ́ Ọlọ́run tún àgọ́ ara ọmọ náà ṣe gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù àgbàga Jésù Ọlọ́run májẹ̀mú o ọmọ tí wọ́n sọ di wàhálà yìí lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yá ṣàwòtán rẹ̀ bàbá ṣàwòtán rẹ̀ ọmọ ṣàwòtán rẹ̀ ẹ̀mọ́ ṣàwòtán rẹ̀ mọ́mì lórúkọ Jésù kò ní di ìdààmú fún yín kò ní di àrùkiri mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mì dáàdì sọ́pà wọn gan ni àwọn gan làwọn di àgbàná fáwọn ọmọ tí wọ́n náwó lé lórí ẹ̀já sọ fún Ọlọ́run èṣù ni òun ló gbé ìpinnu rẹ̀ dé ìpinnu rẹ̀ yóò sì dasán lórí ayé yín lónìí ẹ̀já sọ fún Ọlọ́run májẹ̀mú gbogbo ìpinnu Sátánì ètò wá sọ bàbá àti màmá ìdí ẹran tí wọ́n máa ná káàkiri tí wọ́n máa wá dáyé owó lé tí wọ́n máa gbowó lọ́wọ́ wọn lónìí ní orúkọ Jésù Olúwa kó dá ayé yín gbà ní wákàtí ọ̀wẹ́ gbàdúrà orúkọ Jésù gbogbo ogun àṣà tó fi dá ayé yín yẹn lónìí ní orúkọ Jésù yá kó di ìfibú dáàdì mọ́mì mo ní yóò di ìfibú kìkìdákẹ́ ìgbàgbọ́ nìkan Ọlọ́run májẹ̀mú ó yá kó gbé ìsàn yẹn kúrò nínú ayé ní orúkọ Jésù ó yá kó tẹ́rì Ọlọ́run májẹ̀mú kó tún àgọ́ ara yín ṣe bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa kó fi àṣẹ dá yín lóhùn lórí àdúrà kejì ọba wọn ọba fàṣẹ dá wọn lóhùn lónìí ní orúkọ Jésù ẹ ó di aṣẹ́gun bàbá ní orúkọ Jésù ẹ ó ju aṣẹ́gun lọ wàhálà ìdààmú kò ní wọnú ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjá tún sọ fún Ọlọ́run à ń lọ nínú ìpele kẹta Ọlọ́run májẹ̀mú Olúwa jẹ́ kí kànga ayọ̀mí náà kó kan omi ẹ rí brọ́dà kan ni mò ń wò yìí kànga ayọ̀ ohun èèkan mi torí pé wọn ò tí ì ní ìhà tiwọn ẹ ì tí ì ní ìhà tiyín gbogbo ètò sì ń bẹ lọ́wọ́ yín wọ́n sì gbowó lọ́wọ́ yín wọ́n tún lọ náà ni Ọlọ́run májẹ̀mú ẹ fọwọ́ lé orí yín kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí ìpín rẹ̀ bá burú lébi pé ẹ máa mú àmúbọ̀ obìnrin ni dádì bí ìpín yín bá ṣe kí ni wípé máa mú àmúbọ̀ obìnrin mọ́mì bí ìpín yín bá sọ pé ẹ máa mú àmúbọ̀ ọkọ ni lónìí ní orúkọ Jésù fọwọ́ méjèèjì fi di orí yín mú ìpín yẹn kó fi ayé yín sílẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí ìhà tí yín ó yẹ kó wá ayé yín rí kó wá ayé yín kàn Ọlọ́run májẹ̀mú yẹ kó fi ìhà tí yín hàn yín ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ogun àmúbọ̀ ọkọ àti aya yìí lónìí ní orúkọ Jésù Ọlọ́run fòpin sí mọ́mì yóò fi òpin sí dáàdì mi yóò fi òpin sí brọ́dà yóò fi òpin sí gbogbo ogun àmúbọ̀ yẹn ní orúkọ Jésù kò tó jẹ́ ìpín yín mọ́ kí ló ń jẹ́ àmúbọ̀ lónìí ní orúkọ Jésù yóò fi ayé yín sílẹ̀ ẹ ò tún mú àmúbọ̀ ìyàwó mọ́ ẹ ní mú àmúbọ̀ ọkọ mọ́ ìhà yín lẹ́ ò mú yóò sì bá yín kalẹ̀ ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín
àmín lórúkọ Jésù. Mọ́mì wá sọ pé dádì táwọn wà lọ́dọ̀ rẹ̀ yìí kì í ṣe bó ṣe yẹ kó ṣe fún àwọn gẹ́gẹ́ bí ọkọ. Ẹ̀mí kẹ́mi ni ẹ̀yin ni ẹja sọ fọlọ́run, Ọlọ́run gbà mí, ọkọ mi jó lè máa ràn mí lọ́wọ́, má jẹ́ máa dárú ẹrù mọ́, àdárùdásọ̀ ọ̀dà, Ọlọ́run gbà mí, wọnú ọkàn ọkọ mi lọ, jẹ́ kó lè máa bá mi ná owó pẹ̀lú àwọn ọmọ mi, má jẹ́ máa dá nìkan náwó lórí ọmọ mi. Gbàdúrà yìí orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú kó wọnú ọkàn yín, ọkọ yín, Ọlọ́run kó wọnú rẹ̀, ẹjọ́ bí àwọn ọmọ ẹlẹ́ni ẹjọ́ tọ́jú ẹ̀ ní. Ọlọ́run má jẹ̀mú ó yá kó wọnú ọkàn rẹ̀, ó yá kó lè máa ràn yín lọ́wọ́, ó yá kó pè yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mọ́mì wá sọ pé àwọn táwọn wà lọ́kọ tọ́kọ àwọn kú ńkọ́, Ọlọ́run náà lọ́kọ opó yóò ràn yín lọ́wọ́, yóò ṣàánú fún yín. Bẹ́ẹ̀ ni ẹni ọkọ yín ti kú, kò sẹ́ni tó lè ràn yín lọ́wọ́ mọ́, Ọlọ́run yóò gbà láàánú dìde. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ jẹ́ mi àti yín jọ gbàdúrà, ẹ sọ fún Ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ yìí, ọba tí sọkọ opó, Olúwa gbà láàánú dìde fún mi, aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ, èyí tí ó máa ràn mí lọ́wọ́ lórí àwọn ọmọ èyí tí mo fi ní dọmọ ọlọ́mọ. Ọlọ́run rán sínú ayé mi, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, aláàánú kan ṣoṣo ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ. Mọ́mì dáàdì yóò rán sínú ayé yín, ẹ rà láàánú, ẹ rà láàánú, ẹ rà láàánú, ẹ rà láàánú, aláàánú ńlá ní orúkọ Jésù Olúwa kó rán sáyé yín, kẹ́ ẹ rà láàánú, èyí tí ó ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí, lórúkọ Jésù ò ní dọmọ ọlọ́mọ. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mọ́mì yín sọ pọ́kọ àwọn ṣẹ̀ṣẹ̀ kú táwọn ní, ẹ já sọ fọlọ́run, Ọlọ́run gbọ́wọ́ àwọn ọmọ yín sókè. Lẹ́yìn ikú ọkọ yẹn, ìdààmú tó lè jẹ́ pé ẹ máa sọ pé ẹ máa kojú lé káàkiri kò ní ṣẹlẹ̀ sí yín. Mọ́mì ẹ já sọ fún Ọlọ́run, ọkọ yín tó ṣẹ̀ṣẹ̀ kú yẹn, Ọlọ́run yóò ràn yín lọ́wọ́, àwọn ọmọ yín wọn ò ní yọ sọnù mọ́ yín lọ́wọ́, nítorí pé kí ni àwọn ọmọ yín ó yàrá lójú ẹ̀mí yín, wọn ó sì kẹ́yìn ẹ̀yin náà bá àwọn ọmọ yẹn jìnnà. Ẹ já sọ fọlọ́run ni, ọkọ tó ṣẹ̀ṣẹ̀ kú yìí, má sùn gbé o, má sùn gbé, olóore aláàánú, torí àwọn ọmọ tó dà sílẹ̀ fún mi ọmọ wẹ́wẹ́ ni, ó yára láàánú sí mi, mọ́jà ọmọ yìí ó yọ sọnù mọ́ mi lọ́wọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn tí ọkọ dà sílẹ̀ fún yín. Mọ́mì dáàdì, Ọlọ́run yóò gbà láàánú dìde. Mọ́mì mi, Ọlọ́run yóò gbà láàánú dìde fún yín, aláàánú tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ yóò ràn sí yín, àwọn yẹn wà ní dọmọ ọlọ́mọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àwọn yẹn ó yàrá lójú ẹ̀mí yín, wọn ó sì kẹ́yìn, wọn ó gẹ̀yìn, wọn ò ní yọ sọnù mọ́ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ohun tá a sọ fún ayé àwọn ọmọ yẹn náà ni pé Ọlọ́run má jẹ́ ọmọ yìí, gbogbo ẹ̀mí tí máa wọnú ọmọ mi tí ó wà tún yàyà pé lẹ́yìn pé kò sí bàbá wọn mọ́, tí ó jẹ́ pé ahọ́n mi ò ní ká wọn, Ọlọ́run ẹ̀mí ká mi ni má jẹ́ ó bà lórí àwọn ọmọ mi. ẹ já gbàdúrà yìí orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ́ mọ̀ pé yìí ń bọ́ sọ, bàbá mi àti Ọlọ́run mi, bàbá wọn ò sí láyé mọ́ ní tòótọ́, gbogbo ẹ̀mí tó wà lé lóhùn ọ̀yà yí àwọn ọmọ yìí lò láti lè ba ayé wọn jẹ́, láti lè fa ayé wọn sí ìdààmú fún mi, ní orúkọ Jésù má jẹ́ ó ráyè nú ayé àwọn ọmọ yín, lórúkọ Jésù ò ní ráyè nú ayé àwọn ọmọ tèmi náà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ á tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí i. Ọmọ mi wà tó yẹ pé ohun bàbá wọn nìkan ni wọ́n bẹ̀rù, wọ́n mọ̀ wá wò pé bàbá ò ti sí máyì, àwọn free láti lè máa ṣe ohun tó wù wọ́n. Ẹ jẹ́ á sọ fọlọ́n kọ́lọ́n wọ́n fún yín ní o, ọmọkùnrin àtobìnrin kò sí ètò tó rọ̀ o, Ọlọ́run ní máa rọ̀ wọ́n fún yàn tọ́ o. Ẹ jẹ́ á sọ fọlọ́run lórí ọ̀rọ̀ ọmọ yẹn, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa rọ̀ àwọn ọmọ yìí fún mi tọ́, bàbá wọn ti dà wọ́n lẹ̀ ní tòótọ́, mo ti wà ní opó báyìí, Ọlọ́run wá rọ̀ àwọn ọmọ yìí fún mi tọ́, Ọlọ́run fún mi wò, jẹ́ ká ọmọ ẹ̀kọ́ yàrá lójú ẹ̀mí, má jẹ́ wọn dọmọ ọlọ́mọ, gbogbo ẹ̀mí tó lè lóhùn ọ̀yà ayé wọn lò, gbogbo ẹ̀mí tó lè lóhùn ó súnmọ́ ayé wọn, tó bá yẹ pé bá ṣe ń súnmọ́ ayé wọn láti bà ayé wọn jẹ́ fún mi ni, Ọlọ́run ò bá mi lé ayé wọn, ẹni tó ń jìnnà sínú ayé àwọn ọmọ yẹn. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Opó ni ní tòótọ́, gbogbo ẹ̀mí tó lè lóhùn ọ̀yà ayé àwọn ọmọ yẹn lò láti lè wọnú ayé àwọn ọmọ yìí, láti lè bà ayé àwọn ọmọ yìí jẹ́, láti lè sọ ayé àwọn ọmọ yìí di ìdààmú nínú ayé yìí fún yín
tí ó wà lọ fa tí ó máa fa hypertension sínú ayé yín tẹ́ẹ̀rín ní ìsinmi láti lè máa tó tọ́jú àwọn ọmọ kéékèèké bẹ̀ mọ́ ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò lé ẹ̀mí náà sọnù kúrò nínú ayé wọn. Gbogbo ọ̀rẹ́ tí wọn yóò ní tó lè fẹ́ fa ayé wọn lọ sínú ìparun wọn ò ní ní. Ẹ ṣàmì mọ́mì, mo ní wọn ò ní ní. Dádì ẹ ṣe àmì, mo ní wọn ò ní ní. Gbogbo ẹ̀mí tí máa yá ọmọ eke lò ọ̀rẹ́ náà ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbede wípé ìwọ ọ̀rẹ́ mi jẹ́ àṣẹ báyìí. Gbogbo bí ni wọ́n ti ń pa ọmọ dànù nísinsìnyí. Gbogbo bí làwọn ọmọ tí wọ́n ṣe ń gángọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń pa wọ́n. Òwú ọmọ ẹ ṣe téèyàn ṣe láṣẹ dànù rárá. Òwú ọmọ kì í ṣe téèyàn ṣe láṣẹ dànù. Ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí tó ní lóun ọ̀yà yí àwọn ọmọ mi lò tó ní lóun ó sùn mọ́ wọn láti máa bá wọn ṣọ̀rẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé ìparun ìrìn àjò tiẹ̀ náà ìparun lọ̀rọ̀ rẹ̀ jẹ́. Májò ráyè nú ayé àwọn ọmọ mi, májò wọn dọ̀rẹ́ pọ̀ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù. Gbogbo ẹ̀mí tó jẹ́ pé ìparun gangan ló kọ tiẹ̀ gan fúnra rẹ̀ ṣùgbọ́n wọ́n ẹni kúnra láti lè parun. Májò ráyè nú ayé àwọn ọmọ mi, májò ráyè nú ayé àwọn ọmọ yín lórúkọ Jésù. Kò ní ráyè nú ayé àwọn ọmọ yín. Ọlọ́run májẹ̀mú gbogbo ẹ̀mí tó pẹ̀rẹ̀ ní ìparun ṣùgbọ́n wàhálà àti ìdààmú lòun gan jẹ́ fún àwọn òbí tiẹ̀ lónìí ní orúkọ Jésù. Olúwa kó lè gbìnà sí ayé àwọn ọmọ yín káyé ọmọ yín lè wúlò kó lè tọ́jọ́. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ já lọ sọ fún Ọlọ́run àdúrà yẹn. Ẹ rí i pé ó ṣe iyebíye, ó tún kù méjì. Ẹ já gbàdúrà yìí lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn náà ni. Ẹ já sọ fún Ọlọ́run àwọn ọmọ mi ni wọ́n ń lọ ibi gíga. Ọlọ́run ibi gíga tó yẹ ayé àwọn ọmọ mi yá mú wọn débẹ̀. Ibi gíga yẹ ayé wọn. Ṣe pé máa ń bọ̀ àbí gíga àwọn kan lọ́sàn bí gọ́vnà yẹn àwọn èèyàn ló bí àwọn pírẹ́sidẹ́ǹtì. Ibi gíga yẹ ayé àwọn ọmọ tí yín náà. Ọlọ́run májẹ̀mú ó yá mú ayé àwọn ọmọ mi dé ibi gíga. Ibi gíga tó yẹ ọkàn mi sínú ayé àwọn ọmọ mi lónìí ní orúkọ Jésù. Olúwa mú ayé àwọn ọmọ mi dé ibi gíga. Gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù. Ọlọ́run májẹ̀mú ibi gíga tó yẹ ayé ọkàn mi fún àwọn ọmọ mi. Ọlọ́run májẹ̀mú ya mú wọn débẹ̀. Ibi gíga tó yẹ ayé àwọn ọmọ yín nínú ọkàn yín lónìí ní orúkọ Jésù. Olúwa kó mú wọn débẹ̀. Mọ́mì dáàdì yóò mú wọn débẹ̀. Ọlọ́run yóò mú wọn débẹ̀. Bàbá mú wọn débẹ̀. Ọmọ mú wọn débẹ̀. Ẹ̀mọ́ mú wọn débẹ̀. Ibi gíga tó yẹ ọkàn yín yẹn tẹ́ ẹ fẹ́ ibi gíga fún àwọn ọmọ yín lónìí ní orúkọ Jésù. Olúwa yóò mú ayé wọn débẹ̀. Wọn ó tẹ̀síwájú débẹ̀ ni. Ọlọ́run yóò ràn ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ mú wọn débi gíga yẹn. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rẹ̀ já lọ tún sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ibi gíga tí ó yẹ ayé tèmi gangan. Bẹ́ẹ̀ ni ayé mi gan tún yẹ ibi gíga. Olúwa dà mí pọ̀ tọ́ pẹ̀lú àwọn ènìyàn ńláńlá. Ibi gíga tó yẹ ayé mi Ọlọ́run mú mi débẹ̀. Kálukú ló ní ohun rere tó ń wù nínú ọkàn rẹ̀ tó fẹ́ dé. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ibi gíga tó yẹ ayé mi. Ibi gíga tó yẹ ayé yín. Ẹ̀yin náà mọ ibi gíga tó yẹ ayé yín. Tẹ́ ń wo àwọn kan lókèlókè níbẹ̀. Ọlọ́run májẹ̀mú yóò mú yín débẹ̀. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹ̀yin ẹ náwó yín kó ga ju orí yín lọ ni. Ọlọ́run májẹ̀mú. Ibi gíga ni mò ń fẹ́ fún ògo ayé mi. Ọlọ́run ó yá mú ayé mi lọ sí ibi gíga ńlá. Ó yẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù. Ibi gíga tó yẹ ayé mi ó ní mo nawọ́ rẹ̀ sókè yìí. Ó ga ju orí mi lọ. Yá mú mi dé ibi gíga. Ọlọ́run kó mú ayé yín dé ibi gíga lónìí ní orúkọ Jésù. Mọ́mì dáàdì ibi gíga tó yẹ ayé yín Ọlọ́run mú yín débẹ̀. Bàbá mú yín débẹ̀. Ọmọ mú yín débẹ̀. Ẹ̀mọ́ mú yín débẹ̀ lónìí ní orúkọ Jésù. Ibi gíga tó yẹ ayé yín lónìí ní orúkọ Jésù. Olúwa yóò mú yín débẹ̀. Ẹ ó dé ibi gíga. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó fi àṣẹ dá wa lóhùn. Ọba àwọn ọba kó fi àṣẹ dá wa lóhùn. Ibi gíga tó yẹ ayé wa tó tọ́ sí ayé wa ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó mú wa débẹ̀. Tó bá ti mú wa débẹ̀ tán ẹ̀mí aṣẹ́ni lórí. Tó jẹ́ pé ńgbà bá rí yàn níbi gíga ìgbà náà wọ́n mọ ròyìn kiri. Tí wọ́n mọ wá ìparun fún ògo yẹn ní orúkọ Jésù. Mọ́mì dáàdì wọn ò ní ráyè débẹ̀. Wọn ò ní lè paná ògo náà. Ògo náà yóò tàn títí dòpin ayé yín ni. Ẹ ó sì rí àlàáfíà àti ẹ̀mí gígùn láti fi lò ó. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbé omi wa. Ẹ jẹ́ ká gbé omi wa. Àwọn oníṣẹ́ ọwọ́ orúkọ Jésù
orúkọ Jésù agbára ńlá Jésù àwọn oníṣẹ́ ọwọ́ rèé Ọlọ́run májẹ̀mú kó wọ inú omi lọ tó bá ti fi wọ́n ṣọ́ọ̀bù wọn tó ń fi wọ́n bí ọjà wọn ní orúkọ Jésù ogun gbèsè kó wọ ilẹ̀ ńbẹ̀ ogun gbèsè kó wọlẹ̀ pátápátá lónìí ní orúkọ Jésù la kó tún ilé iṣẹ́ yẹn ṣe kó tún ṣọ́ọ̀bù yín ṣe gbogbo ẹ̀mí tí ń tà tí ń rà ní ẹ̀yin nìkan ní àdúgbò àbí ní ibi tí ẹ wà yẹn ẹ̀yin ni kí ògo yín kó tàn ju gbogbo wọn lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mì yìí ní àwọn fẹ́ gbàwé onílùú dádì ní ìwé onílùú àwọn ó yẹ káwọn ti gbà á gbogbo àwọn ẹgbẹ́ àwọn yòókù ló ti gbà á ẹja sọ fún Ọlọ́run ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ní ìlú orílẹ̀-èdè tí ẹ wà yẹn ẹ̀tọ́ yín kan bẹ níbẹ̀ òun náà ní ìwé onílùú yín Ọlọ́run májẹ̀mú Olúwa kó lo ènìyàn fún yín láti lè gba ìwé náà ní orúkọ Jésù Olúwa kó jẹ́ wọ́n pè yín ìwé ọmọ onílùú yín ní orúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ Olúwa kó gbà fún yín ọkàn yín kó balẹ̀ kẹ́ ẹ yé sá káàkiri bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn oní ọ́fíìsì fún omi ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù fún àwọn oní ọ́fíìsì yìí Ọlọ́run májẹ̀mú ó yá kó ya ṣọ́ọ̀bù yẹn sí mímọ́ kó yọ ọ́fíìsì sí mímọ́ láti wákàtí ọ̀wẹ́ lọ ènìyàn gidi ènìyàn tó tọ́ ó yá kó bá yín dàpọ̀ kí wọ́n ná owó wọn fún yín bẹ́ẹ̀ ni yóò rí ọ́fíìsì yìí ò dẹ̀ ní títì pa kò ní jóná iná ara lẹ́ẹ̀mí ò ní jabẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún aláìsàn ẹ já lọ sọ fún Ọlọ́run ọba tó pọ̀ ní pàtó Olúwa wọnú omi yìí ọba tó sọ mara di dídùn ó yá kó sọ mi di dídùn sínú ayé yín tó bá fi sọ di dídùn náà ni wípé gbogbo ogun ẹ̀sán yẹn mọ́mì dáàdì kẹ́ má gbúrò rẹ̀ mọ́ àwọn ẹ̀sán kan wà tí ò tí ì lórúkọ wọn èfún lórúkọ bóyá tó ń bẹ nínú àgọ́ ara yín tàbí èyí tó ń rìn káàkiri tẹ́ẹ̀mọ̀ ní nǹkan rìn káàkiri àgọ́ ara yín láti òní lọ yá kó fi ayé yín sílẹ̀ lórúkọ Jésù mo ní kó fi ayé yín sílẹ̀ gbogbo ogun ẹ̀sán gbọ́ ọ̀rọ̀ Olúwa mo sọ àgọ́ ara wọn yìí di tẹ́pìlì ìwọ Ọlọ́run alààyè tó tẹ́pìlì Ọlọ́run kì í wó kìdé ẹ̀díbàjẹ́ mọ́mì dáàdì ní orúkọ Jésù ẹ ò ní fi ẹ̀sán lo ilé ayé yín gbogbo ogun ẹ̀sán yẹn yóò gbọ́ ọ̀rọ̀ Olúwa yóò fi ayé yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn oníbísí àwọn ojú Ọlọ́run àti àwọn tó wà nínú oyún lọ́wọ́lọ́wọ́ bákan náà lomi wọn fún olóyún tó wà nínú oyún lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run májẹ̀mú Olúwa mí sí omi yìí ewé máa bọ́ lára igi kì í máa nígi lára ọjọ́ ìkúnlẹ̀ ìránṣẹ́ ní orúkọ Jésù wọn ò ní fọ̀bẹ gbẹ̀bí nínú ẹ àní òkú nínú alààyè ànílò alààyè nínú òkú omirin ò ní fún agbèrè ò ní dànù lórúkọ Jésù tó bá ti forókùn kan kúnlẹ̀ ó forókùn kan dìde ni lórúkọ Jésù ọmọ yìí ò tún ní jẹ́ bàbá rí mi sá pẹ̀lú gbogbo àwọn tó dẹ̀ bá nílẹ̀ ní orúkọ Jésù kún ò ní fi kan gbà kan lọ́wọ́ yín ọmọ tí ò tí ì délé ayé yẹn ní orúkọ Jésù yóò wálé ayé láyọ̀ yóò ráyé rẹ̀ lò yóò sì ráyé rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tí ò wá tí ì lóyún ṣùgbọ́n tí wọ́n ń retí oyún Ọlọ́run májẹ̀mú gbọ́ ọ̀rọ̀ Olúwa omi mo fẹ́ kó fi kún gbogbo ibi tó dàbí ajere nínú wọn ni bóyá ogun fibroid ló wà ní inú yẹn tó ń boyún yẹn jẹ́ bóyá fibroid ló wà níbẹ̀ tó ń bà á jẹ́ Ọlọ́run májẹ̀mú kò sí tó lè ṣe ìyanu lórúkọ rẹ mo fẹ́ kó sómi di ẹ́ńjìnì èyí tí ó lọ fibroid yẹn kúrò nínú ayé rẹ̀ èyí tí ó lọ fibroid yẹn kúrò nínú rẹ̀ tí ó sì yá á dànù ní orúkọ Jésù wọ lóyún kò ì gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí wà ní orúkọ Jésù ó yẹ kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ohun tí ò jẹ́ kọ́ ọmọ kó dúró bẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run kó lè jáde inú rẹ̀ nú ilé ọmọ ni ní orúkọ Jésù ọlẹ́ yóò sọ nínú yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù oníbìsí yẹn sáré mú omi yẹn ẹ ó yá sáré mú ẹ̀yin olóyún yẹn ẹ̀yin náà sáré mú ẹ fi sí ikùn náà lórúkọ Jésù wò ní fọ̀bẹ gbọ́ ọmọ jáde nínú yín ewé ṣe ń bọ́ lára igi tí kìnnìkì lára bẹ́ẹ̀ lọ́jọ́ kulẹ̀ yóò jẹ́ ẹ̀yin oní ọ́fíìsì yẹn máa fi fọ ọ́fíìsì yín
nínú omi tẹ́ máa fi mọ́ọ̀pù bẹ́ẹ̀ máa fi kún ẹ̀yin oníṣọ́ọ̀bù yẹn máa fomi yẹn wọ́n lẹ̀ ṣọ́ọ̀bù yìí ẹ máa fi wọ́n ṣùgbọ́n kẹ́ ẹ tó fi wọ́n ẹ kọ́kọ́ fi wẹ̀ ní ìgbà kan ẹ mọ̀ pé iná wọn ò rí tí wọ́n fi fẹ́ràn yín láti mọ̀ wá rajà ń bẹ̀ ẹ fi omi yẹn fi kún omi díẹ̀ ẹ bù díẹ̀ nínú ẹ fi kún omi ẹ fi wẹ̀ ẹ ṣe kí ni ẹ máa fi yòókù wọn ṣọ́ọ̀bù yín lórúkọ Jésù Olúwa ṣe yín ní ògo nínú gbogbo wọn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa mú àwọn aláìsàn yẹn ogun tó rìn kiri yẹn ẹ fomi ìkún omi tẹ́ fi wẹ̀ ẹ wá wá òkúta kọ̀ọ̀kan ẹ bá mi jù sínú omi yẹn nígbà ẹ bá fẹ́ wẹ̀ ẹ tú omi yẹn sínú omi ẹ lò ní ọjọ́ mẹ́ta pẹ̀lú akọ òkúta jù sínú omi yìí ẹ wá tú omi yẹn mú omi tẹ́ fẹ́ fi wẹ̀ akọ òkúta ẹ fi sínú péèlì tẹ́ fẹ́ tú omi sí ẹ wá ṣí omi mọ́ ẹ fi wẹ̀ ní ijọ́ kìíní ẹ fi wẹ̀ ní ijọ́ kejì ẹ fi wẹ̀ ní ijọ́ kẹta ẹ wẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ àti ọṣẹ tẹ́ ẹ bá ń lò lórúkọ Jésù gbogbo ogun àìsàn Ọlọ́run yóò tún àgọ́ ara yẹn ṣe yóò gba akọ kò ní lè máa dùn yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ ká máa lo ìwé Àìsáyà 54 Àìsáyà 54 4 to 5 4 to 5 Àìsáyà 54 4 to 5 ẹ jẹ́ ká máa lò ìwé Àìsáyà 55 4 to 5 ẹ jẹ́ ká máa kà ẹ jẹ́ ká máa lò yóò mọ̀ dè wá lámùrè kúnkún lórúkọ Jésù a ò ní gbèrè tìjú a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò ti ọ̀sán yìí fún ohun Olúwa ti ọ̀sán yìí ètò wọn látẹnu ìyá Àdúrà Eriabanise JP láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ Jésù Olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò a dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK wípé kí ohun Olúwa ẹ̀ kó máa tẹ̀síwájú lórúkọ Jésù ayé yìí ò ní ṣe dá dúró iléeṣẹ́ náà yóò máa tẹ̀síwájú yóò máa gbòòrò sí ni láàrin àgbáyé káàkiri àgbáláyé ni wọ́n máa gbókìkí ẹ̀ ohun tó yẹ iléeṣẹ́ yẹn pẹ̀lú ògo rẹ̀ wọ́n ó ṣe fún ògo rẹ̀ yóò tàn títí dòpin ayé ẹ̀ ni mọ́mì dáàdì ní orúkọ Jésù ẹ̀ ò ní ṣe dá dúró àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun Olúwa fún ti ọ̀sán yìí mo ní báyà fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún counseling ẹ pè yá Àdúrà Eriabanise JP sórí tẹlifóònù nọ́mbà mi náà rèé 070 57 84 23 11 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11 fúnra ara mi báyìí ni màá gbé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí a bá rí àwọn ènìyàn kò ṣe máa sáré kà kí a tún máa sáré gbàdúrà lórí ìbéèrè kálukú ní ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n tá a bá ti ń parí ètò ẹ jọ̀ọ́ ẹ máa pè sórí tẹlifóònù nọ́mbà yẹn fún ẹ̀bẹ̀ àdúrà tẹni kí n gbàdúrà fún yín màá máa gbà á kí mọ́mì wa ní ìjẹ́ẹ̀dógún kó má bínú wọ́n ní ọkọ àwọn ṣẹ̀ṣẹ̀ kú ni kí n gbàdúrà fún àwọn mo ti gbàdúrà fún yín lénìí lórúkọ Jésù Ọlọ́run ti ṣọkọ pé yóò dúró tì yín yóò ran àánú sí yín àwọn èèyàn rẹ̀ ní dìdàkudà mọ́ yín lọ́wọ́ ó dà wọ́n lẹ̀ fún yín ní tòótọ́ ẹ̀yin náà wà ní dìdàkudà ẹ ó dẹ̀ wà láyé wà láàyè ẹ má bínú torí ńgbà tí mo tẹ̀sẹ̀ tún kà á ìjẹ́jọ́gan mo ní máa sọ mo tún gbàgbé ni ẹ má bínú lórúkọ Jésù ìfẹ́ náà lẹni tẹ́ fi ń wò ó tẹ́ fi ní gbàdúrà fún yín mo ti gbàdúrà yẹn fún yín lénìí Ọlọ́run yóò ràn láàánú sí àwọn èèyàn ní dìdàkudà mọ́ yín lọ́wọ́ ẹ rí àánú gbà àwọn yẹn ẹ sì rí wọn tọ́ wọn ó sì yàn re wọn ó sì yà re oore tó yẹ wọn yẹ ayé wọn Ọlọ́run májẹ̀mú yóò ṣe fún wọn lórúkọ Jésù àkóyè lẹ́ẹ̀dẹ̀ kó àwọn ọmọ náà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa bóyá fún ẹ̀bẹ̀ àdúrà ẹ máa pè mí sórí tẹlifóònù nọ́mbà mi fún ara mi báyìí òní màá gbé adúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ojú àtọkàn tó ń wò ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin àní dòkú kódà nífẹ̀ẹ́ dòkú Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú àjùjọ mẹ́jọ lọ ó dijọ́ mẹ́jọ ó dàbọ̀.